Ọmọjú ọdún yìí ló dé. Ó yá ẹ̀yà àgọ́ ẹ jẹ́ kí Dr. Nelson ó gborí wọlé. Olóríire ló dé. Charisma yìí pọ̀ jù. Akọ yìí pọ̀ jù. Ẹ wo ọmọjú bó ti ń gbẹ́sẹ̀ lọ́kọ̀ọ̀kan. Mo ní tẹ́ ẹ bá ti rí wọn ẹ pọ́n wọn lé o. Torí ọmọjú tẹ́ ń wò yẹn wọn kéré rárá. Dr. Nelson Eguavon. Àwọn ọ̀rẹ́ rẹ̀ tímọ́tímọ́ ń ló rán mi wá lóde ètò níta ni wá máa ṣàpọ́nlé rẹ̀. Wọ́n ń pe Dr. Nelson wá. Onínú rẹ̀ ni. Ọlọ́kàn rẹ̀ ni. Ọ̀rẹ́ tán fi ń tọrọ rẹ̀ ni. Ojúlówó ọmọ wọn níbí ní o. Ọmọ bí ní o. Ọmọ àtìlẹ́kẹ̀ àtọwọ́ tí ń sọ lẹ́yìn ikùn lé bàbá tó bí ọlọ́mọ. Ọyọ́ ọmọjú ń gbéra nílẹ̀ ọdí ìdè kọ́ mú jòjò. Ọmọjú ó yá gbéra. Ọmọjú tẹ́lẹ̀ ọmọ rẹ̀ tẹ́lẹ̀ ọmọ. Dr. Nelson nìyẹn o. Dr. Nelson tẹ́lẹ̀ ọmọ rẹ̀ tẹ́lẹ̀ ọmọ. Àṣeyí ṣàmọ́ ọlọ́jọ́ ìbí tẹ́lẹ̀ ọmọ rẹ̀ o tẹ́lẹ̀ ọmọ. Mo ní ọmọ iyì lọ́mọjú ṣẹ́gbọ́ tẹ́lẹ̀ ọmọ. Dr. Nelson kú ọdún o. Dr. Nelson Eguavon. Ọkọ ọdún lónìí ọ̀sìn ikú àṣeyẹ tó ní tó bọ̀ nílé ayé. Àwọn ọ̀rẹ́ rẹ̀ tímọ́tímọ́ ló mọ rírì rẹ̀. Wọ́n ní Dr. Nelson wá èèyàn wá ní. Wọ́n láwa nífẹ̀ẹ́ rẹ̀ gidi gan. Wọ́n ní máa kí ọkọ̀ òkú ọdún. Wọ́n láṣẹ ìṣàmọ́dún. Ọdún ayọ̀ ọdún ìdùnnú ló máa ṣe. Ojúlówó ọmọ wọn níbí ní o. Ọmọ àtìlẹ́kẹ̀ àtọwọ́ tí ń sọ lẹ́yìn ikùn lé bàbá tó bí yín lọ́mọ. Ǹlẹ́ ọmọ àrókò tayò. Ọmọ àrókò ta pẹpẹ. Ẹ̀yin lọmọ lọ́pọ̀ ìdẹ. Ọmọ àdókan jàǹtì rọ̀rọ̀ tí ń sọ lẹ́yìn ikùn lé bàbá tó bí yín lọ́mọ. Ọmọ àdó tó torí ogun rọ̀ wálé ayé o. Ọmọ àdó ló ṣèdí kínkí. Àgbẹ̀ ló ṣèdí rúbutu. Ohun tá dó lè gbé mi nílé bàbá rẹ̀ bàbá ńlá kó akèrègbè kan gbọ́dọ̀ gbé mi. Akèrègbè ń ló ní ká mẹ́mu. Ń ló ní ká mú mi. Àdó ló ní ká fògùn rúbutu tó dìdì lúká. Ẹ lè rọ́mọ bí ní kẹ́ ẹ má rí lẹ̀kẹ̀ lára wọn. Àwọn la fẹ́ gbẹ̀rún lẹ̀kẹ̀ ṣoge. Ẹ̀yin lẹ fẹ́ gbẹ̀rún lẹ̀kẹ̀ ṣọ́là. Ọmọ afẹ́ gbẹ̀rún lẹ̀kẹ̀ sọ sí gbogbo ara. Gbogbo ọmọbìnrin tí mo mọ̀ òun ni wọ́n dá